ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمدا عبده ورسوله الله عليه وسلم. ألا كفى الله الله تعالى عليكم وكفى نبي محمد ولا لا حول ولا قوة إلا بالله. mo kí àwọn bàbá wa tí wọ́n ní ìjókòó ní bàbá ìyàwó kí ọlọ́run kó jẹ́ kí ariwo pẹ́ tí wọ́n kí ìyá ìyàwó mo kí àwọn bàbá ọkọ mo kí ìyá ọkọ bí ìjókòó yìí ṣe wá rí yìí ọlọ́run ló fi àwọn àlùfáà ló fi wọ́n ṣe ẹ̀ṣọ́ fún ayé bá a ṣe rí yìí àwọn náà ni à ń pè tí èèyàn bá ṣaláìsí àwọn náà là ń pè tá a bá bímọ àwọn àlùfáà náà là á tún pè tí ọmọ tí wọ́n sọ lórúkọ bá tún dàgbà tó tún fẹ́ lọ ilé ọkọ bí tọ́jọ́ tèmi mo ti bẹ̀ kí àwọn bàbá wa àwọn àlùfáà wa gbà àwọn bàbá wa ìmáàmù ní akátá mo kí àwọn bàbá wa mọ̀fọ́sẹ̀r láti òkè ọdẹ mo kí àwọn àlùfáà wa tí wọ́n ṣe ìfúnni mara ẹni mo kí àwọn àlùfáà lẹ́gbẹ̀ẹ́ wọn náà mo wá kí àwọn àlùfáà wa àgbà tí wọ́n wà ní apá àláfíà àwọn ṣéègù wa ọlọ́mọsàjárí yín pẹ́ ọ̀ mo kí àwọn prof àwọn doctors láti University of Ilorin àti gbogbo ìfẹ́ nǹkan wá ti wá pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. alaikum assalam wa rahmatullahi wa barakatuh. mi ìfẹ́ ká gbára wa ní àsìkò rárá àwọn àlùfáà wa Dr. Abdulhamid tí wọ́n bá wa sọ ọ̀rọ̀ ìṣítí wọ́n ti mú kókó jáde nínú ọ̀rọ̀ yẹn kò nídìí ká tún máa dààmú ara wa púpọ̀ àmọ́ ní ìmọ̀lé ọ̀rọ̀ wọn ẹ jẹ́ ká wòye tí ṣẹ̀ríà Ìsìlámù gbé kalẹ̀ tó fi Ọlọ́run ọba gbé kalẹ̀ eléyìí àṣẹ Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ni. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Ọlọ́run ní ar-rijalu qawwamuna 'ala an-nisa bima faddala Allahu bihi ba'dahum 'ala ba'd wa bima anfaqu min amwalihim. Tí a bá wòye sí ayé al-Qur'ani yìí a rí wípé nínú kẹgbógi nínú ayé al-Qur'ani tí aláìkíká máa sábà kó ti jù ní pàápàá àwa ọkùnrin. Tá a bá ń sọ̀rọ̀ nípa polygyny tá a ń sọ̀rọ̀ nípa káfẹ́yàwó ju ẹyọ kan lọ àwọn ọkùnrin máa ń sábà láìkíká kó tẹ̀yà al-Qur'ani lórí ẹ̀. Àálù súnà Nabi sallallahu alaihi wasallam tí obìnrin bá misbehave bóyá fẹ́yàwó sílé tó wá ṣe ó ṣàìlójútì sí wa gẹ́gẹ́ bí ibi tọ́lọ́run ti dá obìnrin pé kò tún pé tó ọkùnrin ọkùnrin náà ò pé tán àmọ́ pọ́kùnrin ò tún pé tó ọkùnrin àámu àyà tí mo kà yí àámu wa pé ar-rijalu qawwamuna 'ala an-nisa ṣé bẹ́ẹ̀ ni ṣé túmọ̀ àyà yìí nìyẹn eléyìí ní fi máa bá ọkọ ìyàwó sọ̀rọ̀ àti ara tèmi náà jẹ́ ọkọ ìyàwó kan àti gbogbo ẹ̀yin ọkùnrin ẹ jẹ́ àwòye sáyà Kùránì yìí Ọlọ́run bá ní ar-rijalu qawwamuna 'ala an-nisa. ar-rijalu qawwamuna 'ala an-nisa. Allah subhanahu wa ta'ala says that men, Allah created men and made them. Check Quran translated, English translated Quran. English versions of Quran. You will see the translation. This verse translated as men are the maintenance of women. They are managers of their wives. Ẹ dákun báwo ni èèyàn ó ṣe wá jẹ́ vice chancellor university kó wá máa claim kóhùn lòun ní university yẹn ṣé possible? Àbí managing director company kan àbí CEO company kan tó jẹ́ pé ní group of company ni kó máa claim ownership company yẹn ṣé possible?
tí a bá agree wípé ní kọ̀wám níta pé kọ̀wám òun ni mudir director supervisor mudabbirul amr ẹni tó jẹ́ sí wípé ní ó ń control affairs of society community or a man. tó o bá wo dictionary Lárúbáwá ma'na al-qawwam ìtumọ̀ rẹ̀ ni wípé ní ẹni tó ń jẹ́ olórí tá a fi ṣe olórí. Ọlọ́run ọba mú ọkùnrin ó rí wípé ìwọ gan fúnra rẹ ẹ̀mí rẹ Ọlọ́run bó bí ọ́n pa rẹ̀, ọwọ́ rẹ Ọlọ́run bó bí ọ́n pa rẹ̀, ara rẹ Ọlọ́run bó bí ọ́n pa rẹ̀. Ó sì sọ Ọlọ́run fi ọ́ ṣe khalifatan fil ard, òun fi ọmọ èèyàn ṣe khalifa òun lórí ilẹ̀ ká máa mójútó bẹ̀ ká máa babẹ̀ jẹ́. Òun lọ́lọ́run fi fún wa ní law, ó fún wa ní òfin ti Islam. A tó gbé òfin kalẹ̀ lọ́wọ́ ara wa náà ká má bàa máa ṣèbàjẹ́. Kí ló wá dé tá a fẹ́ máa change context ọ̀rọ̀ Ọlọ́run sí bó ṣe fẹ́ fọ̀ tiwa. Qawwamuna 'ala an-nisa, àwọn ọkùnrin àwọn Ọlọ́run ọba fi ṣe aṣíwájú fóbìnrin. Nígbà tí àyà yìí fẹ́ sọ̀kalẹ̀, Sa'd ibn Rabi' ìkan nínú àwọn àgbà sàhábà ni ẹ̀dá kan ní radiyallahu anhu. Radiyallahu anhu. Nashazatuhu zawjatuhu, an-nushuz kóbìnrin yájú sí ni. Wa abat an tuti' amraha, ó kọ̀ láti máa tẹ̀lé ọ̀rọ̀ ọkọ ẹ̀. Ìyàwó Sa'd ibn Rabi' ó kọ̀ láti máa tẹ̀lé advice ìmọ̀ràn àbí àṣẹ ọkọ ẹ̀ nínú ilé. Fadarabaha, ó wá na ìyàwó ẹ̀. darabaha, ó gbá ìyàwó rẹ̀ lábàrá darban shadidan. ní àbàrá tó ní agbára. Faja'a abuha, ní bàbá ìyàwó Sa'd ibn Rabi' bàbá ìyàwó rẹ̀ bá wá bá Sa'd. fashtaka ila rasulillahi sallallahu alayhi wa sallam. bàbá òun lọ lè bá Nábì gẹ́gẹ́ bí olórí. Fa akhbarahu ó sì sọ tó ṣẹlẹ̀ fún Nábì Muhammad. sallallahu alayhi wa sallam. ìkẹ́ Ọlọ́run kó máa bá Nábì. فحكم بينهما الرسول صلى الله عليه وسلم Ànábì wá ṣe déédéé láàrin àwọn méjèèjì. وقال لزوجته أن تقتص من زوجها. Ànábì wá sọ fún ìyàwó yẹn wípé ní kí ó gbẹ̀san lára ọkọ. ṣèbáàtì nana ọmọ àwọn justice tó wà lára Ànábì sallallahu alayhi wa sallam. Ànábì bá ní kí ìyàwó gba ẹ̀san padà lára ọkọ. kó ná nọkọ rẹ̀. Ànábì dájọ́ tó báyìí náà bá lọ wọ́n lọ tán láyà yìí wá sọ kalẹ̀. wípé ar-rijalu qawwamuna 'ala an-nisa. Ar-rijalu qawwamuna 'ala an-nisaa. ìwà Ànábì máa ń lọ níbi tó ń lọ òun. Èmi Ọlọ́run ni mo fi obìnrin ọkùnrin ṣe olórí àwọn obìnrin. Kí ni ìdí tí Ọlọ́run ìtumọ̀ pé mo fi ọ́ ṣe olórí obìnrin kí ni ìtumọ̀ rẹ̀ ìwọ ọkọ ìyàwó? Bima faddala Allahu ba'dahum látara ìtí Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala látara wípé ní Ọlọ́run ṣe kí ẹyọ ọ̀kẹ́ kó lè excel the other one, kí ọkọ bá lè jẹ́ ẹni tí ó máa mójútó ìyàwó. Bima anfaqu min amwalihim. And because of your spend, what you spend on your wife, those things, Dr. Abdulhamid, doctors sọ wípé ìyàwó marriage ó wà pẹ̀lú duty and responsibilities. Òdodo ni wife, the honourable wife, you have to discharge your own duty to your husband, but the husband has his rights while the wife also has her own rights. Òun Al-Qur'an wọ́n try láti máa ṣe fún wa lẹ́yìn kọ̀ọ̀kan yìí. Ìdí tí ọkọ fi jẹ́ olórí ìyàwó Al-Qur'an àyà yìí náà sọ. Tó bá ní ar-rijalu qawwamuna 'ala an-nisaa, má dùn bẹ̀rù ká àyà yẹn délẹ̀. Wa bima anfaqu min amwalihim, and for the fact with what you are spending on your wife. That is what distinguished you from other men. Even
even from her brother, from her father from today on. You are now special to her. What makes you special? Because of what you will be spending on her. This is not from me. It is the verse of Quran. Máa ń sábà mislead ara wa. Téèyàn bá níyàwó ṣe ń sìn, ọkùnrin ó kàn máa dájọ́ lé lórí, ó lè nà á, ó lè kọ ohun tí, ó lè pàtì látara pé ó ti rí ìyàwó kékeré míì tó fẹ́. A níwọ̀n ò máa ṣe mọ́. Àyà Kùránì yìí ó ti sọ gbogbo issues tó lè máa ṣẹlẹ̀ láàrin ọkọ àti ìyàwó. Fasalihatu, the virtuous woman, virtuous one, righteous woman. Àwọn obìnrin tó bá jẹ́ obìnrin rí, àwọn náà máa ń tẹ̀lé àṣẹ ọkọ. The definition Quran ni. Tẹ́ ẹ bá fi sọ pé obìnrin tí obìnrin rí gbọ́dọ̀ máa tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀. Àkọ́kọ́ nù. Dignity and honor tí Ọlọ́run ọba gbé sí ara obìnrin, inú ẹ̀ òun ni private part obìnrin. Inú ẹ̀ òun ni ẹ̀ṣọ́ ara obìnrin. Inú ẹ̀ òun ni tí gbogbo ọkùnrin tó bá róbìnrin ń wá lára ẹ̀. Ó ti di tẹnìkan láti ní lọ. If you are protecting yourself in the presence of your husband or in his absence, that means you are qanita. Then you are a virtuous woman. Aya Quran. Hafizatun li-ghaybi bima hafizallah. Tí obìnrin ò bá ní interest, tí ìbá ṣe pé wọ́n bá jẹ́ nípa láti ṣe ìbàjẹ́, kò easy láti fún ọkùnrin láti bá a lè débi tí Ọlọ́run ọba gbé ọ̀wọ̀ ara obìnrin sí anyhow. Àbí tó bá wo obìnrin ṣe fún rẹ̀. Àbí tó bá wà ní under influence, àbí wà ní under frustrations. Ẹ wá máa wo ibi tí a máa ń sọ àyà yẹn, à á mú tókè wípé ọkùnrin lórí obìnrin, Ọlọ́run sọ pé ọkùnrin lórí obìnrin, à á wá jọ́ọ̀bù gbogbo tí mò ń tú látẹ̀ka yìí, à á wá ń gbọ́ síbi wípé ní wàláàtì takhafuna nushuzahunna. Al-Qur'ani ní àwọn tí ẹ bá wá ń feel wípé ní wọ́n wà rebellious. Àwọn tí ẹ bá ń feel wípé ní wọ́n fẹ́ tẹ̀lé àṣẹ yín mọ́. Àwọn tí ẹ bá ń feel wípé wọ́n ń cheat ní orí, wọ́n ń cheat yín. Wọ́n yàn yín jẹ, wọ́n ń gbé ẹ̀tọ́ yín fẹ́lòmíì, àbí wọ́n ń fọ̀ láti ilé àṣẹ Ọlọ́run lára yín. Ẹ máa gbọ́ o. Àyà yìí kọ́ màá táwọn àfa máa ń tún gan. À ní fa'izuhunna, Ọlọ́run ló ní ẹ̀ ń bẹ̀rẹ̀, Ọlọ́run ní ẹ̀ṣẹ̀ wà. Wahjuruhunna fil madaji'. Ọlọ́run ọba ní kọ́ ọ pa ibùsùn tí kọ́ ọkọ̀ tira ẹ̀kọ́ mọ́ta sí mọ́. Tí a bá mú àyà Kùránì yìí, tí a bá mú ní tútú, pétátọ̀ tú àyà yìí ní ìrọ̀rùn, ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ báyìí tó ní tóbìnrin bá ti ṣe wá àsìkò tí ò bá ti gbọ́. You have to admonish her first. You have to teach her. My brother in Islam, ọkọ ìyàwó, let me tell you this sincere advice. Let me convey this message from a Sahaba to you. One of the righteous men in the previous generation, the noble generation, is Sahabiyun Kabir. Sahaba yìí, ó ń tú àyà yìí, ó wá ń sọ ipe ní òun wo àyà yìí gbà tí ìyàwó òun ṣe nùzúùs, gbà tí ìyàwó òun bẹ̀rẹ̀ sí máa hùwà tí ò tọ́. Òun wá wò bí ká ṣe wá sí mo ti ṣe wá sí kò gbọ́. Òun tún wá padà lọ ipe ní òdodo lọ̀rọ̀ náà. Kò gbọdọ̀ mọ́ gbọ́. First stage is to admonish your wife. Ó lóun wá bá síbẹ̀ ipe ní tóun bá tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa kọ́ ní gbogbo tí bẹ́ẹ̀ ní Kùránì látòkè délẹ̀. Òun mọ̀ ipe ló bọ́ọ̀lù, ẹ̀kọ́ kì í yé bọ̀rọ̀. Òun wá bẹ̀rẹ̀ sí kọ́ lọ́nà Kùránì. Ó wá take òun ní 7 years. Òun dẹ̀ di decide láti kọ́ ní ọdún tó ń bẹ̀rẹ̀ sí kọ́ ní Kùránì yẹn. Ìtú mo fẹ́ ká understand bí ni pé to admonish your wife, to teach her,
nínú ráìtì ọkùnrin nínú ráìtì rẹ̀ lọ́dọ̀ ọkọ ni. alimuha dinaha ẹ̀kọ́ ẹ̀sìn òun ni àwọn ọkùnrin máa ń ṣe pé ṣèkọ́ sí lọlé kí ó ṣèkọ́ sí lọlé òun náà. You have to start your own. Her father, her mother, they have done their own parts. Now it is your turn. Má sẹ́ndì ẹ̀ lọ sí bọ́n sẹ́ndì ẹ̀ lásàlátù. Má sẹ́ndì ẹ̀ lọ sí pé dandan ni kó lọ hálùkọ̀. Àfi tọ̀rọ̀ àmàlókù. Tó o bá ní máa ń pa ẹ̀, ìmù tí bá ń lásàlátù tí ń bá lọ hálùkọ̀, you have to be teaching her hadith. It's one of the major responsibility on men. Ọ̀pọ̀lọpọ̀ wa ti fífẹ́lì tá a fẹ́lì bẹ́ẹ̀ ní calamity tá a rí náà marriage wa. Kí ìyẹn bá wà responsible bí sàhábà yìí ṣe ṣe, òun ṣe fún 7 years 3 stages ni. Fa'iduhunna, preach to her. وهجروهن في المضاجع. Teach her. Bá a sọ̀rọ̀, advise her, ṣe sùúrù pẹ̀lú ẹ̀. وهجروهن في المضاجع. Then you have to banish her, banish them by separating their beds. Kótó kan second stage yẹ ilẹ̀ nìkan ló ń ṣe fún 7 years yìí. Irú misunderstanding wọn ló lè wà láàrin ọkọ àtobìnrin, ọkọ àtìyàwó kéèyàn máa manage ara yẹn fún 7 years. Ṣèbí manager maintain àlàlùkọ á ní ìpínlẹ̀ láti bẹ̀rẹ̀. Failure to stand as a maintainer, you want to stand as her God. You want to stand as her creator. You want to stand as Allah. That is why you destroy her. That is why you will destroy your marriage. But if you see yourself that she belongs to Allah, inna lillahi wa inna ilayhi raji'un. We are all from Allah and to Him is our return. If you believe that you are not a creator, you are just a manager, you are just a maintainer, you will take it easy on her and you will get a good result. Wadribuhunna, tí èèyàn bá jẹ́ ọkọ rẹ̀ kò lè bá ìgbésí ayé níbi tí òbí náà yàwó ẹ̀ tọ́lọ̀ ń bá kú. Tí èèyàn bá lo sísítẹ́ẹ̀mù sàhábà tí mo sọ yìí 7 good years ṣé ọkọ lọ́rọ̀ àlùwàlá náà àlùwàlá máa ń mú ara ẹ̀ ṣé ọkọ ní àzìkárù máa ń mú ọkàn yẹn rọ̀ ni ṣé ọkọ bẹ́ẹ̀ sì máa ń ṣe àsàlátù fún ànábì ètò yìí máa ń jẹ́ kí fi ọlọ́run wà lọ́kàn yẹn ni ṣé ń kírun náà nígbà tó o ṣe gbogbo eléyìí when you are asking for your own rights you fail to teach her how to discharge the right of Allah, then you are asking her to give you your own rights. She will definitely not. Sọ̀rọ̀ lélẹ́yìn ìyàwó tí ọkọ bá dúró dáadáa lọ́pọ̀lọpọ̀ ìyàwó máa ń dúró dáadáa. Tí ọkọ bá dúró dáadáa lọ́pọ̀lọpọ̀ tí ìyàwó bá dúró dáadáa lọ́pọ̀lọpọ̀ ọkọ máa ń dúró dáadáa. Àmọ́ àdánwò mi ń bẹ tọ́lọ́ ọmọ fi ń kẹ́yàn ẹ̀ wá mọ ìpele eléyìí àdánwò ọlọ́run ni. Tí ọkọ bá dáa tó ṣọ́ abẹ́ rẹ̀ tí ò máa yàn lè. Tọkọ bá dáa tó ń take responsibility nafaqat tí ń mú owó tí ń tọ́jú ìyàwó nígbà míì ìyàwó wà ya ìyàwó ogun. Nígbà míì ìyàwó ní ìwà dájú ìjẹ́ ìyàwó rẹ̀ ọkọ ìwà ìyàwó lórí ibu. Ọlọ́run ní ṣẹlẹ̀ gangan bẹ́ẹ̀ náà ní èjì. Tí eléyìí bá ṣẹlẹ̀ ẹ̀ wá mọ̀ pé àdánwò ọlọ́run. Èèyàn dẹ̀ kọ́ ni àkọ́kọ́ ẹni tí ó kọ́kọ́ kàn irú ẹ̀ kan Ànábì Nuh. Ó kàn àwọn ikú pọ̀ náà nínú àwọn ẹni ọlọ́run. Ìyàwó Ànábì sallallahu alayhi wa sallam. Eléyìí tẹ́yìn obìnrin lọ lè kásá nísìnyí westernization of ideology of mentality. Islam version of life, style of life is the best. Here and even there. If not so, United Kingdom is a Christian country. What is their business with Islamic banking? Non-interest system of banking. Islam ló gbé wá. Àwọn náà lójú láyé lẹ́nu. Why? They should design their own style. Islamic style, lifestyle is the best, my sister.
ideology of wípé ọkọ mi ò tó bẹ̀ wọ́n bí ìjà kó fẹ́ yàwó kejì kò sí Islam. Kò sí bí sísá ṣe lè jẹ́ kódà kó mọ̀ lónìí kọ́ọ̀bù mọ́ kó tún di ẹyin jú rẹ̀ wá sí yẹn ò lè ràn yín. Àdánwò Ọlọ́run ni. A máa lè yẹ báàsì yẹn kó náà Al-Qur'an. Brọ́dà kan ọ̀rẹ́ mi púpọ̀ ni àwa kírun tá àti ìyàwó ẹ̀ ní mọ́ṣáláṣí àwa ń lọ àwa ń sọ̀rọ̀ polygyny ká marry 2-3 wives. Ìyàwó wa ni kìíní kan brọ́dà yẹn kan subhanallah, okay, you want to against Quran? Do you want to against Quran? Sister yẹn kan bu ẹkún ni. She actually don't want to against the Holy Quran, but she can't control her nafs. So therefore, brother, and even me myself, we have to take it easy on them. We have to fear Allah. Many people marry 2-3 wives, and they live in harmony. They're living in peace. They are living in a situation where even you will be jealous or you will be jealous of them. You will feel to be like them. Àwọn nǹkan wọ̀nyí ẹ má gbé wọnú Islam. Tí wọ́n àtọkọ rẹ bá rí bí agree lára ara yín pé insha Allah mi ní fẹ́ lómi ilé ọkọ rẹ ò ṣe haram. Kódà tó bá lágbára tó bá rí pé òun ò ṣe àìfọ́sí ọkùnrin pé. Àmọ́ tó bá kápá pé òun fẹ́ ṣe sùúrù tó o bá ṣe kíní kan bẹ lọ́kàn ẹ̀yìn ọkàn gbogbo ẹ̀dá Ọlọ́run wọ́n ń pè ní al-ghil. Gílù yìí lọ́wọ́ ọba yọ kúrò lọ́kàn gbogbo wákàtí wà Jánnà. Ẹni tí gílù tiẹ̀ tó bá jẹ́ ní Ọlọ́run tó bá dáa jù òun lẹni tó yẹ sí pé ní tó bá rí tí ẹnì kejì ẹ bá excel níbi iṣẹ́ ájọ bẹ̀rẹ̀ ni. She was even my junior. Kí ló ní tó ń ṣàwọn lọ rapid kí ni lónìí? Òun ni ó wọ pé tó Ọlọ́run mọ̀ bá tiẹ̀ jẹ́ o àmọ́ dàkún ṣe irú ẹ̀fẹ́ mi náà. Ẹni tí gílù tiẹ̀ kéré jù nù. Kò sí ẹni tó rí oore láyé tí ó kì í wù lára èèyàn. Àwọn títí wọ́n ti kọjá boundary. Àwọn làwọn tí wọ́n ní pé ní kó má di ọ̀dọ̀ ẹ̀ kó má dọ̀dọ̀ tèmi náà. Another one nìyẹn. Àwọn títí wọ́n wọ̀ sí ni wípé òun ti ní èmi òní Ọlọ́run bá tiẹ̀ jẹ́ bá ń gbé. Òun ni tí ń bẹ̀lẹ́kàn ẹ̀yin obìnrin tó yẹ fífẹ́ kọ́kọ́ kó méjì kíyàwó kó méjì. Kò sí ẹni tó lè bá yín sọ láti. Torí pé tí Ọlọ́run ò bá yọ kí lù yí ká tó wà Jánnà ọ̀pọ̀lọpọ̀ hadithi á pè ní rọ́. Ànábì sallallahu alaihi wasallam ẹni tí ó kéré jù lọ́lá lálẹ́ Jánnà ẹni tí ó ní 70 wives. Bọ́ọ̀ ni wọ́n ṣe gbé papọ̀ ṣọ́wọ́ ní máa jealous ni. Hadith sahih. Okay, 70 wives yẹn ó dà yìí pé gbogbo àtàwọn àmì báyìí nọ́mbà wa ju 70 lọ. Ó dà yìí pé ó ti pọ̀ jù lójú wa bí. Let me shock you. Akhiru man yadkhulu al-jannah, the last person to enter Jannah. Tó bá kúrò nínú náà tí bá ń bọ̀ yóò Ọlọ́run wá fẹ́rẹ̀ hàn. Hadith sahih again, authentic hadith. When he sees Allah, he will say, oh Allah, please, I'm seeing one tree over there, beautiful tree. Igi tó fine. Ọlọ́run dákun kan mú mi lábẹ́ igi yẹn tí mo bá ti débẹ̀ ní bí ó ní nǹkan mi mọ́ èyí fẹ́ àlìjánnà. Ọlọ́run ní tó bá dábẹ́ igi sọ̀rọ̀ ní fẹ́ àlìjánnà yóò ní ìfẹ́ àlìjánnà. Tó bá lọ tó bá dábẹ́ igi yẹn yóò ní mo ti rí tí wa ọṣẹ Ọlọ́run. Ọlọ́run tún fi ìmí hàn lọ́kàn yóò dáa jù tó kọ́ rí yẹn lọ. Yóò sọ fọlọ́run pé dákun fi igi fún mi níbi igi tọ̀hún ó dájú lọ́rọ́ ni àwọn ti lọ́ọ̀ béèrè mọ́tẹ́lẹ̀. Yóò wá ṣe bẹ́ẹ̀ yóò rẹ̀ ìwé igi bẹ́ẹ̀ títí tilẹ̀kùn àlìjánnà ó fi hàn sí báyìí. Tó bá rí lẹ́kùn àlìjánnà yẹn tó bá hàn sí yíwa ní pé Ọlọ́run ti ẹ̀dí súnmẹ́nu ọ̀nà bẹ̀. Ọlọ́run wa ni máa wulẹ̀ súnmẹ́nu ọ̀nà bẹ̀ máa àlìjánnà. Hadith sahih. Tó bá wá dé àlìjánnà kò ní rí àyè mọ́ lójú rẹ̀ yóò ti rí kó ti full kò sí space mọ́ gbogbo àwọn èèyàn ti wọlé. Òun ni the last human to enter Jannah. Tó bá wá dé àlìjánnà tí ìyàwó sẹ́wọ́n ti bá pọ̀ lójú yìí ni mo fi ń sọ o. Tó bá wá dé àlìjánnà kò ní rí space yóò wá lọ sọ́dọ̀ Ọlọ́run padà. Yóò wá ní ya Rabb kò sáyè mọ́ àlìjánnà Ọlọ́run ní padà lọ́bẹ̀ àyè ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Yóò wá sọ fọ́lọ́run wípé ní ṣé wọn Ọlọ́run fi mí ṣe yẹ̀yẹ́ ni.
wa anta arhamur rahimin. Torí inú àwọn ààyè tó sọ fún ọlọ́run ọba ó smile nígbà lè fi àmọ́ nìyẹn. Tí wọn ọlọ́run fi mí ṣe yẹ̀yẹ́ ni tó jẹ́ pé wọ́n sì lọ́ba tó kẹ́ni ju òbí àti bàbá lọ, ọlọ́run ni pé ó dé ìwọ̀ fún mi kí n fi ọ́ ṣe yẹ̀yẹ́, èmi ọlọ́run tí mo dá yín fi yàn ṣe yẹ̀yẹ́. Kò sí yẹ̀yẹ́ fún aládàá ọlọ́run. Àfi àwọn eléré ibú wọn bèbèrè nìkan. Torí àwọn náà ń ṣe yẹ̀yẹ́ ọlọ́run náà ń ṣe yẹ̀yẹ́ àwọn náà. Tó bá wá dálì janna walahu mithlu dunya wa ma fiha. Space rẹ̀ fẹ̀ ju ayé àtàlìkì, wọ́n fẹ̀ ju déédéé tí ń bẹ láyé yìí lọ. Last human to enter Jannah. Kò easy láti wà Jannah. Kọ́lọ̀ kàwá fún wọn. Nínú tó ní wà Jannah, just if you follow your husband. Tó o bá ti tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀, half of it yóò ti bí wà Jannah, you have 50%. The rest of 50 is in the salat, the zakat, your fasting, going for Hajj. Women they have upper hand to see the rahmah of Allah subhanahu wa ta'ala. Wa sallallahu wa sallam ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in.